rántí pé ó láíláíláí. Banjo lágùnjú àfigbéraga. Àìlẹ́tàn eré ní gbogbo ìgbà. Oríkì rẹ̀ tí a máa fi bọ́. Ọmọ wa ó wà lọ́nà tó wọ́. Tí o bá fẹ́ sùn, má fi gbàgbọ́ àti fọ̀rọ̀ rẹ̀ fi ránṣẹ́ lára wa. Ire ni ó mú wá nítorí tí a nífẹ̀ẹ́. Èmi rẹ̀ ga kí o máa wà ní pẹ̀lẹ́pẹ̀. Ọmọ dìmúlà tí ó yẹ gbọ́. Gbogbo ènìyàn ni wọ́n nífẹ̀ẹ́ sí. Gbogbo wa ní gbọ́. Ọ̀rọ̀ tí ó rọ̀ láyé yìí á kàn wá sí mi máa wo ìfẹ́. Èmi ò ní sọ̀rọ̀. Oríkì rẹ̀ tí a máa fi bọ́. Ọmọ wa ó wà lọ́nà tó wọ́. Tí o bá fẹ́ sùn, má fi gbàgbọ́ àti fọ̀rọ̀ rẹ̀ fi ránṣẹ́ lára wa. Àlà fún wa pẹ̀lú Orísun gbogbo. Ẹ kú dédé àsìkò yìí, gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa àti olólùfẹ́ wa lórí ìkànnì. A kú ọjọ́ mẹ́ta. Ṣọ́ọ̀dẹ̀ ń dùn, ṣe gbogbo ẹ̀ ń jọra wọn. Ṣé ẹ bínú sí wa ó tójọ́ mẹ́ta? Ẹ má bínú. Òkè yín ni ò jẹ́ ká rí ti tọ̀hún. Gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ ní gbogbo ìgbà, ẹni tí ò bá ti fẹ́ tọrọ jẹ, tí ò fẹ́ so yangan mọ́dìí, kó wá dá láwàdà adìẹ. Béèyàn bá níṣẹ́, tẹ́lẹ̀dùmarè jẹ́ kéèyàn níṣẹ́ tó dáa, ó pọn dandan kéèyàn kọjú mọ́ṣẹ́ yẹn, kéèyàn ṣe é. Torí ṣẹ rí, ká gbara wa lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá tó yí wa ká, ká gbara wa lẹ̀ lọ́wọ́ àwọn tán ní àwọn ò ní jẹ́ a rí mú mí. Ara ohun tí ó ná wa náà ni pé ká rí jẹ, ká rí mu, ká rí ná, ká rí lò, ká rí ṣe, ká lówó lọ́wọ́. Nítorí pé ó kún ara ohun tí màá sọ̀rọ̀ orí ẹ̀ ní ráńpẹ́ lérèfé, eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ wa kí má bàa já wa ń tàn mọ́ lórí ohun tó ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ilé ìyá tó jóná ní Ìlọrin nípínlẹ̀ Kwara State náà ni, ìyá oníṣẹ̀ṣe. Ẹ rí i pé tọ́pọ̀lọpọ̀ wa tá a bá fojú sùnùkùn wo ọ̀rọ̀ yẹn, tá a bá wo bó ṣe ń lọ, bí ìyá yìí tó bá jẹ ìyá yìí gbé, mo fẹ́ jẹ́ kí gbogbo wa lọ gbà pé ìyá àìmọ̀yàn, àìléèyàn, àìlówó lọ́wọ́ tó, òun ló fẹ́ jẹ ìyá yẹn. Kì í ṣe ìyá pé bóyá ìyá yẹn ò mọ ohun tó yẹ kó ṣe, àbí ìyá yẹn ò mẹ̀tọ́, àbí ìyá yẹn ń parọ́. Rárá, ẹni tó bá ní ìyá yẹn ń parọ́, inú mi tiẹ̀ dùn pé a ti rí àwọn àáfàá kọ̀ọ̀kan náà tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀, táwọn náà wá fẹnu ara wọn tán sọ bọ́n ṣe fẹ́ kó rí fún gbogbo àwọn tó lọ ṣiṣẹ́ yẹn, tó bá yẹ pé lóòótọ́ páwọn kan náà lọ ṣe. Léléyìí tèmi sì ń bá wọn fi ẹnu àṣẹ sí pé bọ́n ṣe sọ yẹn o, àrọ̀ mọ́, á rí bẹ́ẹ̀, á ṣẹ bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Ṣé rọ́pọ̀lọpọ̀ èèyàn míì wà, wọ́n á fi orí wọn, wọ́n á fi gba ẹ̀gún ayérayé. Nígbà tó bá wá ń jà wọ́n, àwọn èèyàn ó máa bá wọn káàánú, wọn ní mọ ibi tó ti wá. Àwọn wèrè kan máa jókòó síbì kan, wọ́n á máa kọ́ ẹ̀yìn kan níkọkúkọ, wọ́n á ní kẹ́ ẹ lọ máa forí yín dáràn. Pé kẹ́ ẹ mọ́ ṣe yọnu, kò sí nǹkan tí ó ṣẹlẹ̀, wọn ò lè mú yín. Bẹ́ẹ̀ ni, ó ṣeé ṣe lóòótọ́ kán má lè mú yín, kẹ́ ẹ rọ́nà yọ. Ṣùgbọ́n ẹnu tí gbogbo ayé bá fi súre fún yín, àbí tán bá fi ṣe ìdàkejì rẹ̀ fún yín, yóò mọ̀ yín. Àdàbí tó bá jẹ́ pé ẹ ṣe ohun tí wọ́n lẹ ṣe yẹn ló kù. Èmi á máa fi kún gbogbo ìgbà, nítorí pé mò ń gbìyànjú ní gbogbo ìgbà pé kí n má jìjà ẹ̀bi, kí n sì má sọ̀rọ̀ ẹ̀bi sí èèyàn. Òun ni mo ṣe máa fi ń kún. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí gbogbo wa jọ ń sọ yìí, àwọn àgbà bọ̀ wọ́n ní olè kì í jàgbà kó má ṣe lójú fìrí, àbí bẹ́ẹ̀ kọ́?
fún ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ní parọ́ tanra wa la mọ bó ṣe jẹ́, la mọ bọ́rọ̀ yìí ṣe rí. Àfi tá a bá fẹ́ máa ṣe ohun tó ń pè ní àbòsí, táwọn èèyàn kan ń pè lábòsí, léléyìí tó sì ti mọ́ wọn lára. Ohun tó ń pè ní mọ̀náfìkí tó sì ti mọ́ wọn lára táwọn náà sì mọ̀. Àyàfi tá a bá fẹ́ máa ṣe ló kù. Tá a bá ní ṣe yẹn, kó tó di pé màá fi àwọn fọ́nrán àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n sọ̀rọ̀ tí mo fẹ́ lò kí n tó fi sí i. Mò ń sọ fún wa, mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí májẹ̀mísọ ló ti wà nínú ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán táwọn tí wọ́n ń jáde tán ń ṣe, tán rò pé àwọn fẹ́ ṣe damage control. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí májẹ̀mísọ tó mú wọn lọ́wọ́, tó mú wọn lẹ́sẹ̀, tó kó bá wọn gan, òun ló wà nínú fọ́nrán tí wọ́n ń ṣe. Tó jẹ́ pé àwọn fúnra wọn gan náà tún wá ń mú ẹ̀rí irọ́ tí wọ́n ń pa, náà tún mú jáde fún wa fúnra wọn. Ṣùgbọ́n ìdí tí mi ò fi fẹ́ máa tú àwọn ẹ̀rí yẹn àtàwọn ọ̀rọ̀ yẹn lórí ẹ̀rọ ayélujára ni pé mò ń gbìyànjú pé ohun tán máa fi ń sọ pé àgbà ju ọmọdé lọ, àbí ohun tán máa ń sọ pé kinní kan tágbà fi ń jẹ̀kọ ó wà lábẹ́ ewé, kó má wá di pé a ti tú síta fún wọn tán tí wọ́n wá lọ máa múra lẹ̀ síbẹ̀ dè wá pé tọ́rọ̀ bá tiẹ̀ padà di ọ̀rọ̀ ilé ẹjọ́ tán bá ń rojọ́, tí wọ́n tún wá tún láwọn ọ̀rọ̀ kan tí wọ́n pa. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n parọ́, kì í ṣe pé irọ́ yẹn náà ò ní já. Ṣé ohun tí mò ń sọ yé wa? Ṣùgbọ́n yóò tún mọ jẹ́ ká làágùn, yóò já mọ́ ṣe wàhálà ní láti tún mọ járọ wọn. Òun ni mo ṣe ní àwọn nǹkan kan wà bí ẹ̀rí tó sì jẹ́ ohun tó dáa, ṣùgbọ́n tó jẹ́ pé bá a ṣe ti rí àkíyèsí ẹ̀ tá a ti rí àpẹẹrẹ ẹ̀, a ní mú wá sórí ẹ̀rọ ayélujára wá máa fi ṣètò. Ṣùgbọ́n ìwọ tí Elédùmarè bá fún ní làákàyè, tó bá lọ́gbọ́n, tó mọ bí èèyàn ṣe ń farabalẹ̀ wo nǹkan, tó bá farabalẹ̀, tó bá ti wo gbogbo àwọn fọ́nrán tán ń ṣe yẹn, ó ti rí àwọn òótọ́ kan ńbẹ̀, ó dẹ̀ ti rí àwọn irọ́ kan tí wọ́n ń pa. Ó sì ti mọ̀ pé gbogbo ohun tán ń ṣe yìí damage control ni, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ irọ́ ló ti wà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ. Tó sì jẹ́ pé nínú fọ́nrán tán ń ṣe náà ni fọ́nrán míì ó tún ti já irọ́ tán tún wá pa nínú míì tán ṣe fúnra rẹ̀. Ká má bòpò lọlé olóró, ó ṣeni láàánú, ó bani nínú jẹ́ pé gbogbo àwọn tẹ́ ẹ rí tí wọ́n ń jáde lénìí, torí mo tún rí bàbá kan tó jáde tó lóun ni olórí gbogbo àwọn community association tó wà ní Nàìjíríà pátápátá. Ó sì dùn sọ lẹ́nu bàbá yẹn. Òun lolórí gbogbo àwọn community association tó wà ní Nàìjíríà pátápátá. Ti Kwara ni o, àti gbogbo bí Nàìjíríà ṣe tóbi tó, òun lolórí wọn, òun ni president wọn. Ìgbà tó ń gbọ́ lòun náà ní kóun wá wò ó pé wọ́n ṣe lè sọ bẹ́ẹ̀, wọ́n ṣe lè ṣe gbá, wọ́n ṣe lè ṣàwo. Mo béèrè ìbéèrè kan tó jẹ́ pé títí di bí mo ṣe ń sọ̀rọ̀ mi ò tí ì réèyàn dá mi lóhùn. Èmi ò mọ̀ ni mo ṣe ń béèrè o. Mo ní ṣá lè réèyàn kan tí ó sọ fún wa nínú ilé ìyá yẹn àti mọ́sálásí yẹn, èwo ló kọ́kọ́ dáàrin yẹn? Ṣé ẹ mọ̀ pé ìbéèrè ò yẹ kó fàjà? Nǹkan tí ò bá dẹ̀ yé èèyàn máa ń béèrè ni. Mo ti ń béèrè ìbéèrè yẹn láti inú àwọn fọ́nrán oríṣiríṣi tí mò ń ṣe, mi ò tí ì réèyàn dá mi lóhùn, òun ló jẹ́ n tún padà síbẹ̀. Mo ní nínú ilé ìyá yẹn, torí 20 years ni mò ń gbọ́, ó ti ń gbàárín wa níbí for 20 years, ó ti wà bí 20 ọdún, àní lára kò kíní ni mò ń gbọ́. Ṣé ní ìsìn láwa ní lára? Bẹ́ẹ̀ ni, ní ìsìn lẹ̀ ní lára. Torí ọ̀pọ̀lọpọ̀ ohun tẹ́ ń ṣe, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ nígbà tó dàbí pé ẹ rò pé wọ́n ṣe Muslim ticket. Òun lọ̀pọ̀lọpọ̀ gbé agbádá jàgídíjàgan pé ká máa fi tipá mú àwọn èèyàn ká máa da nǹkan rú lẹ gbé e wọ̀ ní ilẹ̀ kóòtù àjíire. Mi ì sọ nílẹ̀ bòmí o, mi ò sọ nílùú bòmí. Ṣùgbọ́n nílẹ̀ kóòtù àjíire, lẹ́nu ìgbà tán ti ṣe Muslim ticket yìí, lẹ gbé agbádá rẹ̀ wọ̀ ló dàbí pé nǹkan kan ò tiẹ̀ bà yín lẹ́rù mọ́. Ẹ tiẹ̀ rántí pé òfin wà mọ́, lẹ bẹ̀rẹ̀ ìwà yẹn, lẹ múra sí i ní ṣíṣe. Now, inú mi á dùn tí bá lè rẹ́ni tó lè là mí lóye ohun tí ò yé mi. Ìpé mọ́sálásí yẹn ti wà ńbẹ̀ yẹn kí ìyá yẹn tó ralẹ̀ kó tó kọ́lé. Torí mo rí pé bàbá tí mo ná jáde wọ́n sọ pé àwọn lolórí gbogbo àwọn community association Nàìjíríà. Wọ́n sọ ọ̀rọ̀ yẹn débi pé wọ́n tún ti gbé ọ̀rọ̀ yẹn lọ bí ilẹ̀ tí ìyá yẹn kọ́
ilé lé lórí. Wọ́n tún ti fẹ́ máa sọ̀rọ̀ yẹn gan bíi pé wọ́n jí ilẹ̀ yẹn tà fún ìyá yẹn ni, wípé ẹni tó talẹ̀ yẹn ò lẹ́tọ̀ọ́ àti talẹ̀. Ẹ̀yin èèyàn wọ̀nwọ̀nyí, ẹ dẹ̀ níbẹ̀rù Ọlọ́run, ẹ dẹ̀ rántí ọjọ́ àti sùn yín. Kódà tó bá jẹ́ pé wọ́n jí ilẹ̀ yẹn tà bẹ́ẹ̀ ṣe sọ, níwọ̀nba àgbà tí wọ́n sì ti padà wá filẹ̀ fún ìyá yẹn, tí ìyá yẹn ti kọ́lé sórí ẹ̀, kò gbẹnu yín mọ́, kò yẹ kírú ẹ̀ tún máa wá jáde pé wọ́n ẹni tó talẹ̀ gan wọ́n jílẹ̀ tà fún ìyá. Ṣẹ́yìn kọ́ ni nílọrin tó yẹ pé kò sí nǹkan kan tẹ́ ẹ̀ lè ṣe láti bo nǹkan mọ́lẹ̀? Gbogbo ẹnu ni mo fi sọ, kò kọ́ mi lẹ́nu. Mo dẹ̀ mọ̀dí tí mo fi ń sọ, mo dẹ̀ lẹ́rìí ẹ̀. Ó la ṣe ń challenge yín. Bàbá yìí tó ń sọ̀rọ̀ yìí, tó lóun lọ lórí gbogbo community association ní Nàìjíríà àti ní Kwara. Ìjọ́ kìíní àná ńgbà táfà Sálà tó lọ lé ọkọ àtìyàwó tí wọ́n ń ta nǹkan nínú ṣọ́ọ̀bù, tó láwọn ò gbọdọ̀ rí wọn ńbẹ̀ mọ́, tó ń halẹ̀ mọ́ àwọn tán ní agboolé yẹn. A rí yín kẹ́ jáde bàbá. Torí ẹ̀ ń sọ̀rọ̀ ńsìn pé nílùú tẹ́yin wà àwọn ọmọ kan ò lè mọ ṣe kinní kan, ẹ ṣe kinní kan, ẹ ṣe gbá ẹ ṣàwò. A rí yín gbà yẹn bàbá. Mo mú yín níbẹ̀ yẹn, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ bọ́yọ nínú ẹ̀. A rí yín kẹ́ wá ṣe fọ́nrán, kẹ́ bọ́ síta, kẹ́ ní kán mú àáfàá Sálà jáde kán lọ fi jófin ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. So kò sí rọ́tì kankan nu yín fẹ́ jáde tẹ́ fẹ́ pa fún wa tó fẹ́ wọlé tó fẹ́ ṣiṣẹ́. Ẹ mọ̀ pé níjọ́ kìíní àná ńgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀, tó yẹ kẹ́ ẹ ti jáde kẹ́ ẹ ṣe tọmọlúàbí, kẹ́ ẹ ti paná gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, kẹ́ ẹ má jẹ́ ó ṣẹlẹ̀, kẹ́ ẹ má jẹ́ kán máa hùwà yẹn, tẹ́ ẹ dákẹ́ tẹ́ ẹ ṣe. Ẹ mọ̀ pọ́rọ̀ yín dàbí ẹni tó ń gégi nínú igbó tán níwọ̀ tanu tó lóun àgémọ. Ẹ mọ̀ pé àgémọ yín lẹ̀ ń gé ńgbà yẹn. Ẹ mọ̀ àbí? Òkété yín gbàgbé ìbòsí, ó wá dégbà alátẹ̀tán nìsín, ó wá káwọ́ mọ́rí. Ṣé ká ní nígbà yẹn ti ṣe ohun tó tọ́ àtohun tó yẹ, ẹ máa lo pé kò síbi tán lè mú kankan nínú àwọn ọmọ wa lọ, kò sí nǹkan tán lè ṣe. Ẹ máa gbé àwọn ọmọ àbí ìpabẹ́ àwọn ọmọ ọ̀ràn, ẹ máa gbé wọn pamọ́, kẹ́ máa gbè wọ́n lẹ́yìn, ẹ máa protect wọn. Ṣé rò pé irú ohun tó ṣe ìyá yìí, tó bá tiẹ̀ jẹ́ pé natural ni, pé ó kàn ṣẹlẹ̀ ni, kò sẹ́ni tó ṣe, ṣé rò pé èèyàn kankan máa gba ọ̀rọ̀ yìí gbọ́ tí ìyá yìí bá jáde tí wọ́n bá sọ wípé àwọn kan ló juná sílé àwọn? Ọ̀pọ̀lọpọ̀ ni ò ní gbà ìyá yìí gbọ́, ni wọ́n ní ìyá ẹ má sọ bẹ́ẹ̀. Bó lẹ́ ṣe ni wọ́n sọná sílé yín nígbà tí ìṣepọ́n ti ń ṣerú ẹ̀ tẹ́lẹ̀. Àwọn ọmọ tó fẹ́ mọ ṣe alákatakítí, tán fẹ́ mọ ṣe jàgídíjàgan gan, wọ́n ń bá wọn wí, wọn ń gbà wọ́n láàyè. Ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Gbogbo èèyàn ló mọ̀ pé ẹ máa ń sọ fún wọn ni pé wọn ò gbọdọ̀ gbà kí èèyàn kankan ṣe nǹkan kan. Ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn yín, wọn ò gbọdọ̀ gbà fún wọn kán ṣe gbá kán ṣàwo. Léléyìí tó tún ti ń jẹyọ nínú àwọn fọ́nrán tẹ́ ẹ̀ ń ṣe náà, torí a tún ti ń gbọ́rọ̀ wọn lùlù, wọn ò lùlù, wọn ì lùlù tẹ́lẹ̀, wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lùlù, gbogbo ẹ̀ la tún ti ń gbọ́ nísìn nínú fọ́nrán tẹ́ ẹ̀ ń ṣe náà ni. Ó ní mo ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló wà nínú àwọn fọ́nrán tẹ́ ẹ̀ ń ṣe tí ò dẹ̀ yé yín pé ẹ̀yin gan lẹ̀ ń kó gbogbo ẹ̀rí tó pọ̀ jù báyìí. Torí ẹ̀ ń béèrè ẹni kán lọ mẹ́rìí wá, kán lọ mẹ́rìí wá. Ẹ̀yin gan lẹ̀ ń kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tó pọ̀ jù, ẹ̀yin lẹ̀ ń kó lẹ̀ fún wa lórí ẹ̀rọ ayélujára báyìí pẹ̀lú àwọn fọ́nrán tẹ́ ẹ̀ ń ṣe. Ìyá yẹn ti mẹ́rìí tiẹ̀ wá. Ìbéèrè tẹ́ ẹ̀ ń béèrè yìí pé ta lẹni tó dìde mọ́ tó sọ fún pé wọ́n ò jólé ẹ̀? Ìyá ti dárúkọ ẹni tó jólé náà, ẹ ní láti tún máa bi wá pé ta ló sọ bẹ́ẹ̀. Ìyá ti dárúkọ ẹni yẹn. Ìyá yẹn ò kí ń ṣọmọ kékeré. Pé ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tipẹ́, ìyá ò mọ déètì mọ́ ni, ìgbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ ló jẹ́ kó ẹ wá fẹ́ máa sọ pé ìyá ti ní gángangan kọ́ yẹn, ẹ kúṣẹ́ ńgbà yẹn, a jẹ́ pé oníṣẹ́ yín náà ló jẹ́ tó bá jẹ́ pé ìyá yẹn ti ní gángangan. Léléyìí tí èmi lè fi gbogbo ẹnu sọ fún yín, ìyá tó ń sọ̀rọ̀ yẹn mọ ohun tó ń sọ. Ìyá ò ní gángangan, kò sí ohun tó ń ṣe ìyá. Gbogbo eléyìí tẹ́ ń sọ yẹn pé bóyá trauma, stress ti wà lára ìyá torí ohun tó ṣẹlẹ̀, rárá, orí ìyá ṣì pé. Mo pe gbólóhùn kan lórí fọ́nrán tí mo ṣe, kì í ṣe lórí YouTube yìí, lórí Facebook ni. Mo ní gbólóhùn tí ìyá yẹn pè jáde lẹ́nu tó ní tí wọ́n bá rẹ́hùn jẹ, tí wọ́n bá yanjú ọ̀rọ̀ yìí, kóun rí ìdájọ́ òdodo gbà, tó ní òun máa gbẹ̀mí ara òun sí yín lọ́rùn. Ire mi tí mò ń sú ni pé Elédùmarè ò ní jẹ́ kí ìyá ẹ̀ rí ohun tí ó fi gbẹ̀mí ara ẹ̀. Elédùmarè ò ní jẹ́ kí ìyá ẹ̀ para ẹ̀.
ṣùgbọ́n tí Sátánì ò bá bá yín lọ́wọ́ sọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ kí nǹkan kan ṣe ìyá yẹn pẹ̀lú gbólóhùn tí ìyá yẹn ti fi kalẹ̀. Ẹ jẹ́ kí nǹkan kan ṣe. Ṣé rí gbogbo àwa yìí tá à ń sọ̀rọ̀, gbogbo eléyìí tá à ń sọ tá à ń ṣe, àwa ò ní nǹkan kan, a lágbára, kò sí nǹkan tá a lè ṣe fún yín, kò síbi tá a lè mú yín lọ. Ṣùgbọ́n ṣé ẹ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ la nígbàgbọ́ pé àwọn òfin kan wà tí ò ní jẹ́ káwọn nǹkan kan ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹnìkan ti ń jó yé wa nísìnyí pé àwọn òfin yẹn yóò mọ dá nǹkan dúró, yóò mọ jẹ́ kí nǹkan pẹ́, pé gbogbo ohun tí ò bá dà ni ó dà. Àwọn lè ṣe kó yá kánmọ́ kóbó. Léléyìí tó sì ti jẹ́ sí pé ẹnu ti ń kun ẹ̀sìn tẹ́ ẹ lẹ́ ń ṣe. Ṣé ìdùnnú wa ni pé kẹ́nu máa kùn ún? Àbí káwọn kan sọ wípé wọ́n fẹ́ máa wá mú gbogbo àwọn tó bá ń ṣe jàgídíjàgan kán wá máa tẹ ẹ̀tọ́ ìlú tiwa lójú mọ́lẹ̀? Rárá. Ṣùgbọ́n tó bá jẹ́ òun ló máa mú ààbò wá fáwọn èèyàn wa, ló máa mú ìfọ̀kànbalẹ̀ wá fáwọn èèyàn wa, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo lọ́wọ́ sí i, mo lẹ́sẹ̀ sí i, kódà mo fi gbogbo ẹnu sí i. Tó bá jẹ́ yẹn ló máa dá gbogbo yín lọ́wọ́ kọ́, tó máa jẹ́ kórí everybody pé, torí ó dàbí pé ìyẹn gan ló tún kún ara ohun tó mú yín tára yín ṣe balẹ̀ tẹ́ tiẹ̀ ṣe tún lérò pé ẹ jẹ́ á ṣe damage control. Ká sọ pé kò rí bẹ́ẹ̀. Torí otherwise tó bá jẹ́ pé ìwà yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, ẹ ti dàrú mọ́ wa lọ́wọ́, nǹkan míì lẹ́ máa sọ. Kódà ẹ ti pè jà, ẹ lẹ́ni tó bá fẹ́ jà kó wá jà. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n mi ì ní fàkókò wa ṣòfò púpọ̀. Ohun tó tọ́ tó yẹ òun ni kí ìyá yìí kó rí ìdájọ́ òdodo. Ẹ má sọ fún wa mọ́ pé ilé àwọn èèyàn ń jó, ṣé ilé tiẹ̀ ló kọ́kọ́ jó ni? Ilé àwọn èèyàn ń jó lóòótọ́, ilé tiẹ̀ kọ́ ló kọ́kọ́ jó. Ilé ń jó l'Amẹ́ríkà, ilé ń jó káàkiri everywhere. Àmọ́ moko á máa lápẹẹrẹ. Moko á máa lápẹẹrẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ. Ká láwọn èèyàn ò tíì mọ rírú ìwà báyìí ní sàkání yín. Ìwà ká máa dúnkùkù lajà mọ́ èèyàn, ká máa fógun mọ́yàn torí pé kì í ṣẹlẹ́sìn wa. Ìwà ká máa sọ fún yàn pé o ò lè wá lu wa ńbí kó wá máa ṣe ohun tó ń ṣe hun, tó bá ṣe á lé ọ kúrò ni. Ká ní àwọn èèyàn ò tíì bá a lọ́wọ́ yín tẹ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa question ìyá yìí pé kí ló dé tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ yẹn. But a ti ń bá gbogbo àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ lọ́wọ́ yín tẹ́lẹ̀. Òun ló ṣokùnfà pé a lè máa wá bí ìyá yìí pé lọ máa mú ẹ̀rí kan wá. Àwọn ẹ̀rí tó nílò gan, ó ti wà nínú ọ̀rọ̀ tí ìyá yẹn sọ. Ẹ̀yin gangan fúnra ara yín náà ẹ tún ti kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí jáde nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ, nínú àwọn fọ́nrán tẹ́ ń ṣe, níbi tí ọgbọ́n àgbọ́njù tán ló máa ń pa ọlọ́gbọ́n lára tó ti ń pa yín lára. Mo wá rí brother wa kan láti ìlú Ìlọrin ńbẹ̀ yẹn náà ni, Mùsùlùmí ni àwọn náà. Nítorí ohun tẹ́ ẹ ṣe bó ṣe ká wọn lára tó ni wọ́n fi bọ́ síta tí wọ́n ń sọ̀rọ̀. Nínú àwọn gbólóhùn tán sì ń filẹ̀, wọ́n pe àwọn èdè kan, wọ́n súre fún àwọn tó ṣiṣẹ́ yẹn. Léléyìí témi náà ń bá wọn sàmì sí. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ fún wa? Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè nínú ohun tó fi jíǹkí mi tó fún mi. Òun lọ̀rọ̀ inú afẹ́fẹ́, agbára inú afẹ́fẹ́. Tayọ̀tayọ̀ tìdùnnú ni màá sì fi ṣe àṣẹ sí àwọn ohun tí arákùnrin yìí ń sọ. Ṣé ẹ rí, tó bá jẹ́ òótọ́ lohun tẹ́ ẹ̀ ń sọ pé kò sẹ́ni tó ṣiṣẹ́ yẹn, tán ń parọ́ mọ́ wọn ni. Gbogbo èpè táwọn èèyàn bá ń ṣẹ́ lé wọn àbí lé ẹnikẹ́ni tán bá ní lọ́kàn páwọn náà ṣé, tí kì í ṣàwọn náà ṣé, Elédùmarè á sọ di ire fún wọn. Bẹ́ẹ̀ ni. Bọ́n bá ṣe ṣépè fún wọn tó, bẹ́ẹ̀ l'Elédùmarè ó ṣe yí èpè yẹn padà tí ó sọ di ire fún wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ àwọn èèyàn kan náà ṣé, àtàwọn tó rán wọn o, àti gbogbo àwọn tán jọ mọ̀ sí o, àtẹni tí ò mọ̀ sí tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tán ṣé tán lòun náà wá gbọ́ sí, ṣùgbọ́n tóun náà tún wá darapọ̀ mọ́ wọn láti máa parọ́ pé kò rí bẹ́ẹ̀. Gbogbo èpè tí àwọn èèyàn ń ṣẹ́ yìí, Elédùmarè ó ṣe ní ìlọ́po láìmọye ọ̀nà, á dà á lé gbogbo wọn lórí, á dẹ̀ ṣẹ́ mọ́ wọn lára.
ọ̀rọ̀ inú afẹ́fẹ́ ni, àyàfi ibi tí afẹ́fẹ́ ò bá fẹ́ dé ló kù. Afẹ́fẹ́ ò sì yàtọ̀ níbikíbi lágbàáyé, afẹ́fẹ́ láfẹ́fẹ́ ń jẹ́. Àwọn àgbàlagbà wọ́n ní eṣinṣin kì í mọni tí fi ń fọwọ́ ẹ̀ kanyàn. Bó bá láwọn tó wà ńdìí ọ̀rọ̀ yẹn tó ṣe é, àti gbogbo àwọn tó mọ̀ sí, yálà kan tó ṣe é ni àtìgbà tán ṣe é tán wá ń parọ́ pé kò rí bẹ́ẹ̀. Béṣinṣin ṣe é mọni kó tó fọwọ́ ẹ̀ kanyàn, bẹ́ẹ̀ ni gbogbo èpè táwọn èèyàn ń ṣẹ́ fún yín ni ó ṣe mọ́ yín lára. Ọṣẹ ni ó sì jẹ́ ó ṣẹ mọ́ yín lára, kàìnkàìn ni ó jẹ́ ó kàn yín lára. Nítorí pé mo ti sọ ṣáájú, tó bá wá jẹ́ pé ohun táwọn èèyàn ń sọ ò rí bẹ́ẹ̀, ilé ìyá ẹ̀ kàn déédé jó ni, wọ́n wá ń ṣépè fún yín, Elédùmarè á sọ gbogbo èpè yẹn, á sọ di ire fún yín. Ọṣẹ náà ló ní kó ṣẹ mọ́ yín lára, kàìnkàìn ló ní kó kàn yín lára. Béṣinṣin ṣe é mọni kó tó fọwọ́ ẹ̀ kanyàn, bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tí àwọn èèyàn ń sọ yìí, tí mò ń sọ pé k'Elédùmarè kó ṣe é fún yín bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ó ṣe rí. Nítorí wípé kì í ṣe ohun tó tọ́, kì í sì ṣe ohun tó dáa ká máa filé ayé ká máa fi nira wa lára. Nínú ìdààmú, nínú làásìgbò, òun nìyá ẹ̀ tiraka tó kọ́ ilé tó kọ́. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ, tó bá wá jáwọn èèyàn kan ná gbà á lérò, ná gbàmọ̀ràn yẹn, àti gbogbo àwọn tán jọ mọ̀ sí ni wọ́n ní káwọn jólé ìyá ẹ̀ tí wọ́n sì jó. Elédùmarè ò ní jẹ́ kí ilé ayé gbogbo wọn kó rójú. Ilé àtọ̀nà gbogbo wọn náà máa dàrú. Bí ò bá wá rí bẹ́ẹ̀, táyé wá ń rò páwọn kan ló jó, tán wá ń ṣépè fún wọn, àníṣe gbogbo èpè tí ayé bá ṣẹ́ fún wọn, Elédùmarè á yí padà, á sọ ọ́ di ire sínú ayé wọn. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ tí àfáà yìí tí wọ́n sọ. Ibi tó bá wù kálukú kó ti máa practice ẹ̀sìn rẹ̀. Ó bá practice ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ìlú, ó bá practice rẹ̀ nínú ìlú, òfin ò sọ pé kó má sí ẹ̀sìn rẹ̀. Ṣé ẹ fẹ́ sọ fún mi pé òfin Kwara State, òfin Ìlọrin, ó ju constitution Nàìjíríà lọ ni? Àbẹ́rí ẹ̀yin tẹ́ ń hùwà burúkú yìí, àbẹ́rí ilé burú ni, àbí ó fẹ́ dáa fún yín ni, àbẹ́ fẹ́ ṣòfò ni? Àṣẹ. Ṣé fẹ́ ṣòfò ni? Kí ló dé tẹ́ máa sọ Islam lẹ́nu? Lákùndínú kó wà níyẹn díìnì. Ẹ jẹ́ kí wọ́n ṣe títí wọn, kẹ́yìn náà ṣe títí yín náà. Ọlọ́run tó fi wọn kalẹ̀ tí ò pa wọn ṣe, ẹ̀ ń sọ pé orí Ọlọ́run ò pé, àbọ́lọ́run ò mọ ètò ayé ṣe. Tẹ́yìn kan fi wọn fi ìdájọ́ sọ́wọ́ ara yín tẹ̀lọ́ lè sunlé onílé lọ́jọ́ New Year. Ẹ bànújẹ́ dọjọ́ alẹ́ ni. Àṣẹ Èdùmàrè. Nílọrin wa yìí náà, ẹ̀yin tẹ́ mọ lọ sunlé ìyá Ọ̀ṣun nísàlẹ̀ kókò lọ́jà gbọ́rọ̀, ẹ̀yin mọ̀ tún dájú yàtọ̀ o. Ẹ dájú gan o, kùndùsì fún yín, kí ló dé? Ṣé Islam ti wá di ẹ̀sìn jàgídíjàgan ni? Tipátipá wọn fi ń pèèyàn sẹ́sìn ni. Ìyá Ọ̀ṣun lóhun ti wà ń bẹ̀rù for over 20 years or close to 20 years, either of the two. Ẹ̀yin wá sọ pé àsìkò ti tó tẹ̀yìn ò fẹ́ mọ́ níbi yín àbí ládùúgbò yín. Ìyá yìí dẹ̀ sọ pé òun ò ṣe Ọ̀ṣun nínú Ìlọrin. Ẹ dákun torí Ọlọ́run, ṣé nínú constitution gan, ṣé constitution sọ wípé kéèyàn mọ́ practice ẹ̀sìn tó wù? There is freedom of religion. Constitution wá fi klọ́ọ̀sì sí, constitution fi àmọ́ àbí tàbí sí wípé nínú Ìlọrin o, ẹlẹ́sìn mi ò gbọdọ̀ sí bẹ́ẹ̀, constitution sọ bẹ́ẹ̀. Kí ló wá dé tó jẹ́ pé àwọn mùsùlùmí àwọn aláwá gbé gbogbo ẹ̀rù sórí? Ṣé láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam, láyé bàbá ńlá bàbá wa Ádámọ̀, ṣé bí àwọn mùsùlùmí ṣe wà, ṣé kò sáwọn gèfèrí ní àwọn ẹlẹ́bọ ni? Kí ló dé tó jẹ́ pé Ọlọ́run bá wa pa gbogbo wọn rẹ́ dì sín? Ọlọ́run tó dá wọn sí, kí ló dé tọ́lọ́run bá wa pa gbogbo wọn rẹ́? Kí ló dé tọ́lọ́run pa kírísítẹ́nì rẹ́? Kí ló dé tọ́lọ́run pa àwọn oníṣàngó rẹ́? Kí ló dé tọ́lọ́run pa àwọn olóòṣà gbogbo wọn, àwọn ìyá Ọ̀ṣun, kí ló dé tọ́lọ́run pa wọn rẹ́? So ẹ̀ ń sọ nísìn wípé Ọlọ́run ò mọ nǹkan tí ń ṣe ní òjò pa wọ́n rẹ́, so ẹ̀yin lẹ mọ̀ tẹ́ ń ṣe tẹ́fẹ́ bá Ọlọ́run pa wọ́n rẹ́. Àbí nílùú tó lọ́ba tó níjòyè, nílùú tó lọ́ba tó níjòyè, ẹ wá ń ṣe báyìí, ẹ̀yin àgbàlagbà ẹ wá ń ṣe láńgbáláńgbá, ẹ̀yin àgbàlagbà wọ́n ní wọ́n bá nídìí ilé ìyá Ọ̀ṣun tí wọ́n jóná yìí o, wọ́n ní ẹ̀yin àgbàlagbà kan làwọn fura sí. Ní ìpẹ́jà pé tí wọ́n bá bárú àwa yìí ń bẹ,
ẹ̀yin bàbá wa yìí ló yẹ kẹ́ mú ẹgba kẹ́ni ẹ má mú wọn lọ station ẹ já bá wa yín dáṣẹ̀ rí àfún wọn náà tẹ́ bá tiẹ̀ mú wọn lọ sẹ́rù àwa yìí láwa yọ ẹgba sẹ́yìn bàbá wa yìí ta tó fẹ́ mọ dẹ́yìn náà sẹ́rí ó kù díẹ̀ káàtó nílùú tó lọ́ba tó níjòyè nílùú bàbá wa Mẹ̀mọ́rítàbà Ṣéhù tí bàbá wa ń ṣe bí àlàáfíà ó ṣe jọba nínú Ìlọrin ẹ̀yin kan sì ń sọ pé àlàáfíà ò ní jọba ṣé ẹ̀ ń jẹ́ kó mọ yé bàbá wọn bá lọ́rin pé ẹ̀ ní jẹ́ kí ìgbà wọn túbà kó tù sẹ́kọ̀ yẹn ni bàbá wọn bá lọ́rin ọ̀run náà wá nínú gbogbo orí tẹ̀ ń ṣe yìí náà tẹ̀ bá ṣe tipátipá wọn fi ń pèèyàn sẹ́sìn ni ẹ wọ́n gbọ́ àwọn àyíjọ́ ní ìsìn fẹ́ jẹ́ kẹ́sìn ọmọ ìṣúwà sí náà kí ló dé ọdọ aṣọ rí pé gbogbo àwọn kírísítẹ́nì gan ti wọnú ìlú wa bá wa kí ló dé tẹ̀ mọ́ lọ lè sun church kí ló dé tẹ̀ mọ́ lọ sun church àwọn kírísítẹ́nì ẹ wàá wu àwọn tẹ́ bá ti rí pé wọn ò lágbára bí obìnrin yóò sun kí ló dé tẹ̀ lọ lè bá yẹn bàbá olórìṣà kan wọ́n lọ lè bá wọn àwọn obìnrin tí wọ́n ń ṣọ̀sùn yẹn náà mọ́ lọ lè takú ẹ dẹ̀ mọ́ lọ takú ẹ mọ́ lọ frustrate life wọn Constitution fi àyè gba kíkálukú ṣe ẹ̀sìn tó wù ó ẹ má bà Ìlọrin jẹ́ o ẹ má bà Ìlọrin jẹ́ fún bàbá wa Mẹ̀mọ́rítàbà ọba wa ìlú Ìlọrin Ṣéhù kí ló dé ẹ wo ohun tí wọ́n ṣe fún Ìyá Ọ̀ṣun yìí náà ẹ tiẹ̀ kọ́kọ́ wò kó mọ̀ jẹ́ pé mi ẹ gbà wá o ẹ gbà wá o ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn tó máa ràn yàn lọ́wọ́ ni ẹ gbà wá o ìrànlọ́wọ́ ní ìyá ṣe. Nàìjíríà ẹ gbà mí o nísàlẹ̀ kókò àwọn community ló pè mí á ní àwọn aláǹfààní àwọn òfẹ́fẹ́ ṣe nísàlẹ̀ kókò ẹbí ìbá sì fi ìṣẹ̀ṣẹ̀ kalẹ̀ àwọn wà sún lèmi níná mo sì lọlé ọdún wọn sọ tán ni mo lọlé ọdún lọ ṣẹ̀ṣẹ̀ nílùú mi ní í ṣe ńlẹ̀ yìí o ìlú mi ni mo ti ń sọdún mi mo mọ lọlé mà ní màyọ eléyìí darí mà ní àpè mí lánàá pélé ti ń jóná o ti sọná sílẹ̀ mi o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn community ni wọn lọ bá àwọn community ló pè mí pé wọn fẹ́ sunlé mi o ẹ ṣàánú mi ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí ẹ má jẹ jìyà igbé o ẹ má jẹ jìyà igbé ẹ gbà mí o ẹ má jẹ jìyà igbé o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde o ẹ dìde nísàlẹ̀ kókò ní o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ wo bí ẹ ti ṣe mi o ẹ wo bí lálẹ́ ọdún ni mo lálẹ́ ọdún àyẹ̀tẹ̀ tẹ́lẹ̀ tí ó lé fún mi lẹ́rí o ẹ ṣàánú mi kò sí náà o yóò ní náà lé o yóò ní náà lé wọn sọ sílẹ̀ mi ni o ẹ ṣàánú ọmọ Nàìjíríà ṣàánú mi gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ìbílẹ̀ dìde o ẹ má jẹ́ kí ìyà jẹ mí gbé o ìyà bá ti jẹ mí gbé ẹ̀yin tá ṣẹ̀ṣẹ̀ ojú tì yín o. ẹ wo nínú ọdún tuntun on 1st of January 2026 ìyá yìí lọ sí ìlú rẹ̀ lọ́sọdún ó kúrò nílọrin ó dẹ̀ gbọ́ ní àtọ̀ fọ́ọ̀sì yẹn náà pé wọ́n ti sunlé rẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ málẹ́ ìbànújẹ́ nìyá yẹn fi sọnù báyìí gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìbànújẹ́ lẹ́mọ̀ lò láti sí inú yóò mọ̀ bàjẹ́ títí tí ẹ fi wọlé ọlọ́run fún ẹ bànújẹ́ títí ayérayé ni kí ló dé ẹ wá kó yẹ níyà sínú ìlera kódà Islam kọ́ wa báyìí ẹ má ẹ wo irú tẹ́yìn tẹ́ jẹ́ aṣíwájú wa bá ń ṣe tí ò bá ti tẹ́ wa lọ́rùn àwo sọ̀rọ̀ o àbí ká fi Islam lẹ̀ fún yín ni ṣé ká fẹ́sì Islam lẹ̀ fún yín ni ọmọ mùsùlùmí làwọn àmọ́ gbogbo tẹ́ ń ṣe yìí wọ́n bá pèrè ajá wọn pèrè kòkò tí wọ́n fi ṣe o gbogbo tẹ́ ń ṣe yìí wọ́n mọ̀ fi gbọ́ àwa náà níta o tí ò bá wọ bóyá káwa náà gbù rẹ̀ mọ́ lọ lè ṣe òòṣà Ọ̀ṣun àbí ká lọ lè ṣe kírísítẹ́nì ká mọ̀ pa ti fi Islam lẹ̀ fún yín náà kí ló dé ṣé mo ti Islam gbogbo ẹ̀yin ọlọ́pàá kùdùsì fún yín o ẹ dákun torí Ọlọ́run gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí ilé Ìyá Ọ̀ṣun tí wọ́n sún náà yìí ìdájọ́ òtítọ́ òun ni kẹ́ ẹ bá wa ṣe lérí wọn ìyá yóò gbọ́dọ̀ pàdánù gbogbo dúkìá rẹ̀ báyìí náà ibi tó bá wù kálukú kó ti máa practice ẹ̀sìn rẹ̀ ó bá practice ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ìlú ó bá practice rẹ̀ nínú ìlú òfin ò sọ pé kó má sí ẹ̀sìn rẹ̀ ṣé ẹ fẹ́ sọ fún mi pé òfin Kwara State òfin Ìlọrin ó ju constitution Nàìjíríà lọ ni àbẹ́rí ẹ̀yin tẹ́ ń hùwà burúkú yìí àbẹ́rí ilé burúkú ni àbí ọ̀fẹ́ dáa fún yín ni àbẹ́fẹ́ ṣòfò ni ṣẹ́fẹ́ ṣòfò ni kí ló tẹ́fẹ́ máa sọ Islam lẹ́nu lákùndínú kó wà níyẹ díìnì
ẹ jẹ́ kí wọ́n ṣe títí wọn kẹ́yìn náà ṣe títí yín náà ọlọ́run tó fi wọn kalẹ̀ tí ò pa wọn sí ẹ̀ ń sọ pé orí ọlọ́run ò pé abọ́lọ́run ò mètò ayé ṣe tẹ́yìn kan fi wọ́n fi ìdájọ́ sọ́wọ́ ara yín tẹ̀lọ́ lè sunlé onílé lọ́jọ́ New Year níbi tó bá wù kálukú kó ti mọ practice ẹ̀sìn rẹ̀ ó bá practice ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ìlú ó bá practice rẹ̀ nínú ìlú òfin ò sọ pé kó mọ̀ sí ẹ̀sìn rẹ̀ ṣé ẹ fẹ́ sọ fún mi pé òfin Kwara State òfin Ìlọrin ó ju constitution Nàìjíríà lọ ni àbẹ́rí ẹ̀yìn tẹ́ wùwà burúkú yìí àbẹ́rí ilé burú ni. ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu alàgbà tó ń sọ̀rọ̀ yẹn bó ṣe ń ká wọn lára wọ́n ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ yín lè ti rí fọ́nrán ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti pẹ́ tí mo ti fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀sùn gbọ́n mi ò ráàyè ṣùgbọ́n kò sígbà tá a dá sọ tá a rọrùn ró ni mo fi ṣe gbogbo ohun tí bàbá wa yìí sọ pé lórí gbogbo ẹni tó wù tó bá jẹ́ pé àwọn èèyàn ló wà ní ọ̀rọ̀ yìí ó bá wọn ṣàṣẹ sí Elédùmarè á bá wa jẹ́ kí afẹ́fẹ́ kó gbóhùn wa kó bá wa gbé lọ sí gúúsù kó gbé lọ sí àríwá kó gbé lọ sí ìwọ̀ oòrùn kó gbé lọ sí ìlà oòrùn gbogbo ibikíbi tí afẹ́fẹ́ bá ń fẹ́ dé kí Elédùmarè bá wa fi àṣẹ sí gbogbo ohun tí bàbá wa yìí tí wọ́n sọ jáde lẹ́nu tó bá jẹ́yàn ló wà ń díẹ̀ ni bọ́n ṣe ní kó rí fún wọn yẹn kí Elédùmarè ló rí fún wọn bẹ́ẹ̀ bó bá wá jẹ́ pé kò séèyàn nídìí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu ìyá àti àwọn ẹ̀rí táwa kan rò parí ló jẹ́ a máa rò pé bẹ́ẹ̀ lórí la fi wá ń ṣe gbogbo ohun tá à ń ṣe yìí ṣé rí gbogbo èpè tí gbogbo ẹni tó wù kó ti mọ́ ṣépè lórí ọ̀rọ̀ yìí tí wọ́n ń ṣe pátápátá kí Elédùmarè kó bá wa sọ di ire kó bá wa sọ dorí ire kó bá wa sọ di ìbùkún kó bá wa darí ẹ̀ lọ sọ́dọ̀ gbogbo àwọn èèyàn táwọn èèyàn ń fọ̀rọ̀ yìí porí láì dé ìnà pẹ̀nu ẹ jẹ́ ká tún gbọ́ fọ́nrán wa bàbá wa kejì mo ṣẹ̀ṣẹ̀ rí ti bàbá wa ilé nìní ẹ jà gbóhùn táwọn náà tún sọ. ẹ̀yin alábòsí àáfàá Ìlọrin pátá lẹ́ẹ̀ kò dájọ́ àti bínú Ọlọ́run torí wípé ẹ̀yin lẹ jẹ́ ká máa pè lọrin ní Ìlọrin mèsù jàǹbá torí wípé wọ́n mọ̀ pé gbogbo ẹ̀yin àáfàá Ìlọrin lẹ níwà jàǹbá nínú ìwà burúkú nú yín ó pọ̀ lápọ̀jù èyí tó já sí wípé bí èèyàn bá láròjinlẹ̀ tó nírònú tó bá rí tẹ̀yìn àáfàá Ìlọrin ń dá lára nípa ẹ̀sìn Islam gan ò ní wù mọ́ torí pé mi ti ń bá yín sọ̀rọ̀ mo kéwú èmi ọ̀gẹ́ fúnra mi mo lọ mọ̀kúrò mo lọ Arabic mo tó lọ Samsudeen ṣùgbọ́n mo padà kúrò láàrin yín mo padà sí ìṣẹ̀ṣẹ̀ àwọn baba ńlá mi torí wípé ọmọ bíbí ìdí àpẹ́lẹ̀ mi ìran baba ńlá mi ṣe mùsùlùmí torí wípé jagunjagun nìran Àfọ̀njá bẹ́ẹ̀ ni Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ìran rẹ̀ lèmi mo ríra mi gẹ́gẹ́ bí ọmọ ọkọ Yorùbá mi ń ṣe ọmọ àlè bí ẹ̀yin àáfàá Ìlọrin tó já sí wípé ìwà ọmọ àlè yín ló pa orúkọ Ìlọrin tó dáradà sí Ìlọrin mèsù jàǹbá nígbà tí wọ́n rí pé jàǹbá pọ̀ lọ́wọ́ yín fúnra ara yín lẹ lọ sílé Ìyá Ọlọ́sùn tẹ́ ẹ lọ lè ṣe fídíò ń bẹ́ẹ̀ ẹ sì gbé ọ̀rọ̀ jáde pé Ìyá Ọlọ́sùn yìí ilé rẹ̀ ò jìnnà sí mọ́sálásí ẹ ní Ìyá Ọlọ́sùn wípé ń lùlù ń ṣe practice pẹ̀lú ìlù fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ nígbà tó fẹ́ lọ sọdún nílé wọn pé kì í sọdún nísàlẹ̀ kókò ṣùgbọ́n ó ń fìlú ṣe price fún àwọn ọmọ olórin tí wọ́n fẹ́ lọ lè kọ́ ń bí ọdún ó bọ́ lásìkò bá tẹ̀ ń kírun lọ́wọ́ ẹ ti sọ fún un pé wọ́n ń kírun lọ́wọ́ kó má fi disturb wọn ó sì stop ìlú after àgbà tẹ̀ kírun tán ló tó bẹ̀rẹ̀ sí ṣe practice tí wọ́n ń ṣe padà which is lé ẹ̀tọ́ àti sọ pé kẹ́nìkan stop ìlú torí wípé ìgbà tí oníṣẹ̀ṣe náà bá ń ṣe ọdún lọ́wọ́ ní ládùbà àbí ní sàhóni àbẹ́ni wíẹ̀ tí ẹ̀yin àáfàá bá ń ṣe mòlúdì àbẹ́ ń ṣe sàádà kò sẹ́ni tó wá bá yín wípé kẹ́ ẹ stop kò sẹ́ni tó wá bá yín wípé kẹ́ ẹ má ṣe nǹkan tẹ́yin náà ń ṣe lọ́wọ́ nígbà náà kò sẹ́ni tó sọ fún yín rí oníṣẹ̀ṣe kò wá bẹ́yìn àáfàá rí kó sọ pé tẹ́ ń ṣe lọ́wọ́ ń dí òun lọ́wọ́ kí ló dé tó yẹ pé gbogbo ohun tó níṣẹ̀ṣe bá ṣe lẹ́yìn àáfó sọ pé ń dì yín lọ́wọ́ ṣé àálà àti yín di létí àálà àti yín di létí débi pé tí wọ́n bá ń lùlù tiwọn tí wọ́n ń ṣe tiwọn lẹ́gbẹ̀ẹ́ kan kò lè gbọ́ nǹkan tẹ́ ń sọ ni àbí kí ló dé tó jáde pé dandan ni kẹ́ ẹ sọ pé kéèyàn kan stop ti ń ṣe lọ́wọ́ kó stop ẹ̀sìn tiẹ̀ torí ẹ̀sìn titi yín kí ló dé tó jáde wípé nílùú Ìlọrin lónìí mọ́sálásí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan chọ́ọ̀chì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n àwọn chọ́ọ̀chì ń lùlù lọ́wọ́ níjọ́ Sunday mọ́sálásí sì ń kírun tiẹ̀ kí ló dé tí ẹ lọ bá àwọn chọ́ọ̀chì yẹn náà kan wọ́n dáwọ́ lùdó
ṣebí nítorí wípé ẹ ti bá àwọn Christianity fa wàhálà lọ ni àwọn náà ti fi wàhálà fèsì yín ni ẹ̀bi yín kọ́ bí ó ṣe pé àwa oníṣẹ́ tó jẹ́ yí pé èyí táwọn baba ńlá wa fi tọ́ wa òun lọ́rọ̀ sùúrù pé ká jẹ́ kí sùúrù wa kó mọ̀ pọ̀ ṣùgbọ́n àwọn baba wa mọ nǹkan tí ó padà ṣẹ lọ́jọ́ iwájú wọ́n padà mọ̀ pé bí bàtà yín bá padà ró láròjù yóò padà ya náà ni adúpẹ́ fẹ́lẹ́dùmarè bàtà yín tí ń láròjù tí ń ró pọnlápọnlá yín tí ń ya nísìn Elédùmarè tí ń yẹ̀yẹ́ gbogbo yín bọ́ ọ bá wò mí kò sí ní tó fẹ́ ṣe ọmọ Ìlọrin ní ọmọ Ìlọrin lèmi náà ọmọ ọkọ Ìlọrin lèmi ọmọ àlè Ìlọrin níwọ Yorùbá Ìlọrin lèmi Fúlàní Ìlọrin níwọ kò sí ní tó wù kẹ́ lè ṣe fún mi because ayé bí tá a wà yìí bẹ́ẹ̀ ṣe ń jáde fún oníṣẹ̀ṣe làwa oníṣẹ̀ṣe ni mo jáde fún yín ẹ lè wá bá wa nílẹ̀ bàbá ńlá wa kẹ́ni ká pò ẹ̀yin lẹ́yà pò nílẹ̀ Yorùbá tẹ́ lọ sílẹ̀ Arab torí wípé Yorùbá kan ìran Yorùbá kan ò tó bẹ̀ nílẹ̀ Arab kó ní káwọn Arab mọ́ pèrú lásìkò tó yẹ kí wọ́n pè ìran Yorùbá kan ò tó bẹ̀ kó dé Arab lọ́nlẹ̀ tiwọn kí ló lórí burúkú yín ẹni òfò yín kílẹ̀ ń dí àwọn ọmọ Yorùbá lọ láti ṣe ìṣẹ̀ṣe wọn lásìkò tó yẹ kí wọ́n ṣe sí lẹ́yìn ẹni òfò ẹni àdánù ẹni lè yẹ Ọlọ́sùn ó sì mọ́ mọ́sálásí ṣùgbọ́n ẹ lọ wọ́nà ẹ̀ pé wọ́n ń kírun lọ́wọ́ ó sì stọ́pù ó òbí yín ó jẹ́ kẹsì kẹtẹ́ ṣe tán ní ẹ̀yìn ìgbà náà ni a ṣe wá rí nínú yín náà tó lọ lè bá ìyá Ọlọ́sùn pé nígbà tí àwọn bá jólé mọ́ lórí yòókù ládùúgbò kò wá ju bí oṣù mẹ́ta náà lọ gẹ́gẹ́ bí nǹkan tí ìyá náà sọ jáde ìyá dẹ̀ sọ déètì yẹn àti mọ́ǹtì kò wá jùgbà náà lọ iná nílé ìyá náà padà wá jóná àjẹkílànà ọmọ kúlò níta ni ọmọ pàjẹ́ àná ló pọ̀ ọmọ jẹ gbogbo yẹn lẹ̀ sí òfò gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí ìjólè ìyá Ọlọ́sùn ẹ̀ sì òfò àwọn ọ̀ràn dìran yín ló kábàámọ̀. àṣẹ Èdùmàrè. kò bá àjáfà ni o kò bá àjọ ọmọ kéwù ni gbogbo ẹ̀yin tẹ́ ìjólè ìyá Ọlọ́sùn yányán ẹ̀ sunkún àárọ̀ ẹ̀ sunkún ọ̀sán ẹ̀ sunkún alẹ́ láṣẹ Èdùmàrè. àṣẹ. ẹ bà lọ́rin jẹ́ fún wa nígbà tí èmi gbọ́njú mo bá Ìlọrin ní state of harmony àbálọ ní state of war state of harmony ìlú fọ̀kànbalẹ̀ ọmọ Ìlọrin sì gbà tí ẹ̀yin àáfàá kéékèèké ti sìn tẹ ẹ kórí burúkú ẹ̀sìn àjòjìdé tẹ ẹ lọ lè kéwú ní àwọn ìlú sẹ̀ríà ilẹ̀ kó ìjà ẹ̀sìn àti wàhálà ẹ̀sìn dé tó bá yẹ pé báwọn babalábàbá yín nínú àáfàá àbáwọn àáfàá àtàná tánjáfà gidi tó wà pé bí wọ́n ṣe ṣe nì ǹjẹ́ ẹ̀yin ó bá ẹ̀sìn ìsìláàmù nílẹ̀ Yorùbá ṣe bí àwọn àáfàá àtàná tánjáfà gidi ṣe bí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fi bá àwọn babaláwa ṣe ẹ̀tàn jẹ́ ni wọ́n fi mú àwọn baba wa ẹ̀tàn jẹ́ ọ̀nà tí wọ́n gbà wọlé sí wọn ni pé ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn ká má bá wọn ṣe tán bá ń ṣe látara bẹ̀ ọkàn wọn mọ̀ ọ̀rọ̀ láti ṣe tiwa wọ́n sì wọlé sáà bá wa ládé bíi pé àwọn bàbá wa mú àwọn ọmọ wọn wọ́n ń fi sílé kéwú lọ́dọ̀ àwọn látara pé àwọn bàbá wa wọ́n mú wọn wọ́n ń pè wọ́n láti wá bá wọn sọmọ wọn lóko lẹ́ẹ̀fì rú ọmọ babaláwo tí ń jẹ́ Abdullahi lẹ́ẹ̀fì babaláwo tí ń jẹ́ Fatayi ní jọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí àwọn babaláwo ti gbọ́n èmi tí ìbá yín sọ̀rọ̀ mo sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mo sọ lóko mùsùlùmí tẹ́lẹ̀ nísìnyí kò lè wáyé mọ́ kò sóṣùkọ mùsùlùmí kan tó fẹ́ sọmọ mi ó kọ Yorùbá ní sọmọ mi torí wípé ó kọ mùsùlùmí tá à ń dákọ kò sí tí ń jókọ mùsùlùmí ó kọ Arab ni kò sí tí ń jókọ mùsùlùmí ó kọ Arab náà tá a sọ Abdullahi ẹrú àlá la pé ọmọ tá a sọ ní Muftahu kọ́kọ́rọ́ ni ìtumọ̀ rẹ̀ kí tí wọ́n fi ń ṣílẹ̀kùn ní Muftahu ọmọ tá a sọ ní Waslat ládà ní ìtumọ̀ rẹ̀ ọmọ tá a sọ ní Rokib ọgbà ní tó yí ni ká ní ìtumọ̀ rẹ̀ ọmọ tá a sọ ní Faridat Ọ̀rànyàn ni ó kọ orí burúkú ó kọ Arabu ó kọ òfò lẹ́ ń sọ gbogbo àwọn ọmọ bí èsè pé torí pé àwọn bàbá ò mọ̀ túmọ̀ ń tẹ̀ ń sọ àwọn ọmọ wọn làwọn náà fi jẹ́ káwọn ọmọ wọn kí wọ́n mọ ṣẹ̀sìn yẹn gbà náà kò bá jẹ́ pé ààyè di òní tí ìmọ̀ ti gòkè ẹnìkan yóò wá tẹ̀lé tàn jẹ́ ẹ̀yin olórí burúkú àfa yìí ẹ̀yin tó yẹ yí pé ojoojúmọ́ ayé yín ẹ̀ máa sọ̀rọ̀ bíi pẹ́yìn àtọ́lọ́njọ́ jókòó ẹjọ́ ń ṣe mítìnì ni bí àfọ bá sọ̀rọ̀ àfọ níwọ̀n àwọn ẹni Ọlọ́run àfọ àwọn lẹni Ọlọ́run kò sí tí ń jẹ́ ni Ọlọ́run kankan gbogbo ayẹyẹ lẹni tọ́lọ́run torí wípé yín tí wọ́n ń pè lẹ́ni Ọlọ́run òun ni ẹni tó yá yí wípé ó fẹ́ wá ní tí mo bá fẹ́ èèyàn tí mo bá fẹ́ tì máa lẹ́ni mi ni torí pé mo fẹ́ mo fi pè lẹ́ni mi which is Ọlọ́run tó dá gbogbo wa gbogbo ènìyàn náà ló fẹ́ kò sí ní tí wà àfa àkẹ́tọ́ ń pè lẹ́ni Ọlọ́run kò tó fi yàtọ̀ fẹ́ níyàn lásán ìmọ̀ lásán tó wà rẹ̀ ló fi yàtọ̀ ẹni tí wọ́n dẹ̀ ń wò pé kò nímọ̀ yẹn ó nímọ̀ síbòmíì níbi tó ní kálukú nímọ̀ rẹ̀ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí ni tẹ́bi jẹ́ ni Ọlọ́run torí wípé ọlọ́lẹ̀ kọ́ èdè Arabu ó wá ń gba máìfóònù ọ̀sẹ̀ àwùsù bí ńlá ìmíràn ṣe tọ́ ní ìrọ̀jì sẹ́yìn ẹ̀ ló wà nira láti ṣe
ṣé bí ohun ìlú kan ni tẹ́ ń dohùn mọ́ ṣé bí èdè ìlú kan ni tẹ́ ń lọ fún yín mọ́ ẹ̀yin ń pe ilẹ̀ tiwa ní ilẹ̀ dọ̀tí ẹ̀ ń pe ìlú Saudi Arabia nílẹ̀ tó mọ́ gbogbo yẹn ẹ̀yin alábòsí àáfàá lọrin pátá. mo rò pé ọ̀pọ̀lọpọ̀ wa àtúngbọ́ bí ó ṣe rí lọ́dọ̀ ti bàbá wa táwọn náà sọ̀rọ̀ nísìnyí ṣé rí ẹ má jà tanra wa jẹ lóòótọ́ mò ń gbọ́ tó ń sọ pé ọ̀rọ̀ yìí ń lọ lọ́wọ́ wípé àwọn ọlọ́pàá náà sì ń ṣèwádìí lọ́wọ́ bẹ́ẹ̀ ni pé bó bá ṣe já sí fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ti ń gbọ́ mi tẹ́lẹ̀ ẹ rí i pé ohun kan ni mo fi bẹ̀rẹ̀ àlàyé mi nígbà tí màá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí gómìnà ìpínlẹ̀ Kwara ni mo fi bẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ mi ìyẹn gómìnà Abdulrahmoni Abdulrasaki mo ní tán bá sọ pé ta lè kú ẹ̀dá tó dá yìí lẹ̀ tán bá ní ta ló yẹ kí gbogbo àjọ mọ́ pariwo pé ó di dandan o ìwọ ló dá ọ̀rọ̀ yìí ìwọ ló sì tàn ìwọ ni kó lọ ṣohun tó tọ́ àtòhun tó yẹ mo ní gómìnà ìpínlẹ̀ Kwara ló yẹ kí gbogbo àjọ máa pariwo nítorí pé kíni òun ló kọ lẹ́tà sí gbogbo aráàlú Kwara State ìpínlẹ̀ Kwara pé ẹ dákun mò ń wáṣẹ́ lábẹ́ yín mo fẹ́ ṣe alákòóso ètò ìjọba lé yín lórí ẹ gbà mí láàyè ẹ fún mi láǹfààní kí n ṣe kíni kí n ṣe olùdarí ètò ìjọba ìpínlẹ̀ Kwara tó jọ jẹ́ ti gbogbo wa mo ṣàlàyé mo ní nígbà tó wá ń kọ ìwé à ń kọ wáṣẹ́ application ẹ̀ tó kọ bó bá wù ẹ́ kó sọ pé kò sẹ́ni tó dìbò fún ọdọgbọ́n sí tó fi débẹ̀ síbẹ̀síbẹ̀ ó débẹ̀ wọ́n níwèé kan tán gbé lọ síbì kan tán kọ pé gbogbo yín lẹ dìbò fún pòun lẹ ń fẹ́ yálà wọ́n parọ́ ni òótọ́ ni ibì kan wà tán sì kọ sí pé ẹni tẹ̀yin ará Kwara gbogbo ẹni tẹ́ wà ń Kwara tẹ́lẹ̀ ń fẹ́ ni lélẹ́yìí tó já sí pé àti onígbàgbọ́ ìpínlẹ̀ Kwara àti mùsùlùmí ìpínlẹ̀ Kwara àti oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Kwara àtẹni tí ò gbàgbọ́ nínú ẹ̀sìn kankan àtẹni tó ní kò sọ́lọ́run wọ́n ní gbogbo yín ẹni tí gbogbo yín di ìbò yín tó pọ̀ fún pé kó ṣolórí lé yín lórí nìyẹn ìyẹn wá ń ṣàpẹẹrẹ pé wọn ní kó wá ṣe gómìnà lé àwọn mùsùlùmí lórí wọn sì ní kó wá ṣe gómìnà lé ìlú Ìlọrin nìkan lórí wọn ní kó wá ṣe gómìnà lé gbogbo ẹni tó wà ní Kwara àti gbogbo ìlú tó wà ní Kwara lórí ni lábẹ́ òfin bó dẹ̀ ṣe yẹ kó lọ nìyẹn lélẹ̀ tó já sí pé èèyàn kankan ò gbọ́dọ̀ wá máa fi ọwọ́ lágbá ẹnì kankan lójú yálà nípa ẹ̀sìn tàbí nípa ìlú èèyàn kankan ò gbọ́dọ̀ wá máa halẹ̀ mọ́ ẹnikẹ́ni níbo ni gómìnà wa kójú sí látijọ́ ìsó kójú sápò ni látijọ́ tí wọ́n ti ń fi ẹ̀sìn halẹ̀ máwọn èèyàn nílùú Ìlọrin níbo ló kójú sí látijọ́ ìsó kójú sápò ni látijọ́ tí wọ́n ti ń pariwo mo rí téèyàn kan ń sọ̀rọ̀ tán ń bẹ̀rẹ̀ tán ní ńbo ni gómìnà ìpínlẹ̀ Kwara wà ṣé yóò sọ pé òun ò gbọ́ ohun tó ṣẹlẹ̀ yìí ni ṣé yóò lóun ò gbọ́ ohun tó ṣẹlẹ̀ yìí ni àbí ṣé orúkọ tó ń pe gómìnà yẹn ni gómìnà yẹn ń jẹ́ gómìnà tí àwọn ará Ìgbóònà tí wọ́n kóra wọn jọ tán lọ fẹ̀hónú hàn tí wọ́n lọ sílé ìjọba tí gbogbo á sì jọ rí fọ́nrán báyìí táwọn àwọn ọmọ ta kan sì jáde tán náà wọ́n tán lé wọn kúrò ńbẹ̀ dònídọ̀la àwọn ọmọ ìta tó na àwọn ìyá oníyàá tán lé wọn kúrò ńbẹ̀ a gbọ́ pé wọ́n mú wọn o a gbọ́ nǹkan kan pa ẹ̀ o ìmíì ni wọ́n tún náwó lé tí wọ́n tún bẹ̀rẹ̀ yẹn ìyẹn ń ṣàpẹẹrẹ pé tó bá yá àwọn ọmọ yẹn wọ́n á róhun tán ń ṣe yẹn gẹ́gẹ́ bí ohun tó dáa wọ́n á ṣe débi pé wọ́n máa lùyàn páńjọ́ kan àbáwọn náà tún gbé jágámù wọ́n á yìnbọn wọ́n á gbẹ̀mí èèyàn nítorí pé ìgbà tán bẹ̀rẹ̀ láti ibi pẹlẹbẹ níbi kéékèèké tí wọ́n mẹ́gba tán lé àwọn ìyá yẹn inú àwọn wèrè tó yẹ kán bá wọn wí kán sọ fún wọn pé ohun tẹ́ ń ṣe ò lẹ́tọ̀ọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹjọ́ ń fẹ̀hónú hàn wọn àbá nǹkan kan jẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ sóhun tán ń ṣe àwọn wèrè amukun mẹ́kọ̀ọ́ tó yẹ kán bá wọn wí pé ọlọ́pàá ẹ kó gbogbo àwọn ọmọ tó fẹ́ mọ na àwọn ìyá wọn àbí tó na àwọn ìyá wọn ẹ tẹ̀ bó tiẹ̀ ṣe bí wákàtí mélòó kan ẹ jẹ́ kán lọ lò nínú cell kán fi mọ̀ pé èèyàn ń ṣe bẹ́ẹ̀ nítorí pé èèyàn kan tó bá ní òbí tó ní ìyá tó ní ọmọ obìnrin
tó ní ìyàwó nínú ilé tó lẹ́gbọ̀n obìnrin àbí tó lábúrò obìnrin kò ní ṣe àwọn ìyá oníyàá bẹ́ẹ̀ ṣe ṣe àwọn ìyá yẹn. Orí àwọn ìyá yẹn yóò wá máa ṣépè fún yín lórí ohun tẹ́ ẹ ṣe fún wọn torí lórí ẹ̀tọ́ wọn ni wọ́n wà. Ó yé ọmọ tó ń sunkún yéyé ẹ̀ tó ń rẹ̀ dákẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ mí fẹ́ kí fọ́nrán ẹ̀ gùn jù. Lóòótọ́ ni mo ṣèlérí pé ní Saturday tó kọjá pé màá wá màá mú àwọn fọ́nrán kan wá ṣùgbọ́n ṣe rí àwa èèyàn rírò ní títí wa a máa ń ro nǹkan lọ́kàn ni pé bá a ṣe fẹ́ ṣeré Elédùmarè ló ń darí ètò ìrìn àjò àti ìgbésí ayé ẹ̀dá. Ní ìpele tí mo dé yìí nínú ayé mi mo ti bá a débi pé mò ń fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ kí Elédùmarè kó máa tọ́ mi sọ́nà kó máa darí ìrìn àjò mi. Mo sì dúpẹ́ pé Elédùmarè fi àwọn èèyàn kan yí mi ká ó fi wọ́n sí sàkání mi. Ó fi wọ́n jíǹkí mi tí wọ́n wà tán yí mi ká tí wọ́n ń ràn mí lọ́wọ́ nínú ìrìn àjò yìí. Àtèyí tí mo mọ̀ àtèyí tí mi mọ̀ nínú wọn bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà mo mọ̀ ọ́ lóore mo sì dúpẹ́ lọ́wọ́ yín. Ọmọ tiyín náà ò ní rin àrìnrá wọn ò ní rin àrìnù. Ebi alẹ́ ò ní pa yín ẹ sì ní fojú yín ẹ ní fi sunkún ọmọ. Ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí láṣẹ Èdùmàrè. Ẹ̀yin náà wàá dàgbà ẹ dògbò o ẹ fọwọ́ páwú ẹ fẹ́rìgì jòwè láṣẹ Èdùmàrè. Ọmọ aráyé ò ní ṣe ẹ̀ sọ́rọ̀ yín ọmọ aráyé ò ní sọ pé ó tán dè yín iná ọmọ ò ní jó yín o ó kéré ó tóbi aburú ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sọ́ọ̀dẹ̀ yín. Ẹ táburú ó ṣẹlẹ̀ sí tí ó kàn yín Elédùmarè ò ní jẹ́ káburú ṣẹlẹ̀ sí. Ọjà yín gbọ̀rọ̀gbọ̀rọ̀ tẹ́ fi ń pọ̀n wá tẹ́ jẹ́ kẹ́sẹ̀ wá wọ́lẹ̀ kò ní bọ́ sọnù lọ́wọ́ yín kò sì ní já láṣẹ Èdùmàrè. Ẹ pọ̀n wá pẹ́ o àwa náà ó ṣe ọmọ dáadáa fún yín pẹ́ àtẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi gbogbo. Mo mọ̀ ọ́ lóore o mo mọ̀ ọ́ lóore mo mọ̀ ọ́ lóore Elédùmarè tó wá fi wá tira wa kò ní jẹ́ a tẹ́ lọ́wọ́ ara wa. Ohun tí màá ṣe tí màá fi tẹ́ lọ́wọ́ yín Elédùmarè ò ní jẹ́ n múrìn àjò ẹ̀pọ̀n kò ní jẹ́ n dáwọ́lé. Ẹ lè tẹ́ lọ́wọ́ mi láéláé láṣẹ Èdùmàrè torọ́ ọmọ ni mo jẹ́ sí yín. Wọ́n sì ti ní gbogbo ọmọ tó bá fẹ́ pẹ́ láyé ó gbọ́dọ̀ bọ̀wọ̀ fún kíni yàtọ̀ sí pé ẹ jù mí lọ ẹ tún ti ń ṣe ìyá ẹ̀ ṣe bàbá fún mi. Kí ni mo wá fẹ́ jẹ yó Elédùmarè ò ní jẹ́ kí n jọra mi lójú ẹ sì pẹ́ fún mi láṣẹ Èdùmàrè. Fún gbogbo ẹ̀yin aráalé mo kí wa kò ní sú wa kò ní rẹ̀ wá àní dákẹ́ Elédùmarè á ṣàánú fún wa á ṣamọ̀nà wa. Ohun táyé ò fi sí ẹ̀yin àtèmi lọ́wọ́ wọn ò ní béèrè ẹ̀ lọ́wọ́ wa láṣẹ Èdùmàrè. Gbogbo tí Elédùmarè ò dá mọ́ wa tá à bí wa mọ́ gbogbo ẹni tó bá lóun ó gbé sí wa lára àbóun ó ṣe sí wa abẹ Elédùmarè. Elédùmarè ṣe ọ̀rọ̀ wọn ní àrígi ṣẹ́gi tó yẹ pé tó bá ti ṣẹ́gi báyìí orí ara ẹ̀ ló gbé lé. Wọ́n ní gbogbo igi télégbèdè bá fọwọ́ bàbá ìpè dídún ló máa ń dún bẹ́ẹ̀ ni àtèmi àtẹ̀yin gbogbo ẹni tó bá ro tiwa níbi ó ṣe lẹ́bọ ó ṣe olóògùn ni ó ṣe wòlíì ó ṣàfáà ó ṣe babaláwo gbogbo ohunkóhun tó wù kíru ẹni bẹ́ẹ̀ jẹ́ k'Elédùmarè jẹ́ kán máa forí ara wọn gbé gbogbo ẹrù tí wọ́n bá gbé lẹ̀. Àló dọjọ́ tí mi ò bá lè sọ jáde lẹ́nu mi mọ́ pé kó rí fún mi gẹ́gẹ́ bí èrò ọkàn mi fún gbogbo yín ìjọ náà ni apá ẹnikẹ́ni ní ó tó ká mi. Elédùmarè wá ní jẹ́ n rírú ọjọ́ bẹ́ẹ̀. Ohun tó ń múyàn téèyàn ń ṣe àṣìṣe téèyàn ń gọ sẹ́yìn káàkan Elédùmarè ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí mi Elédùmarè ò ní jẹ́ n rírú ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Èmi ọmọ yín ni ọ̀rẹ́ yín Dr. Ọlábánjí Ọlágúnjú mo tún kí wa lẹ́ẹ̀kan sí pé ojú òní kàtún rí láṣẹ Èdùmàrè. Gbogbo ìgbà tẹ́ bá ti rí mi lẹ́rí mi ẹ ṣeun gan ni. Ọmọ wa tàgbàrà kò lè ní ibi tó wà ọ̀rọ̀ rẹ̀ ní níbẹ̀ ayé níbi gbogbo wa ní nílò àdìmúlà yóò ti pé o láíláíláí Bánjí Ọlágúnjú àfigbéraga àìlẹ́tọ̀ eré ní gbogbo ìgbà oríkì rẹ̀ tí a máa fi bá.
gbéga kí o máa wà ní pẹ̀lẹ́pẹ̀. Ọmọdé múlá tí ó yẹ gbọ́, gbogbo ènìyàn ni wọ́n nífẹ̀ẹ́ sí, gbogbo wa ní gbọ́. Ọ̀rọ̀ tí ó rọ̀ láyé yìí á kàn wá sí mímọ́ ìfẹ́, èmi ò ní sọ